ṣé lọ before the date of the event láti lọ wo atmosphere, láti lọ wo environment, láti lọ ṣe pre-shooting. Ṣé lọ. I don't understand. And the fact pé ó ṣẹlẹ̀ ní Anambra, àbó ṣẹlẹ̀ ní Abuja, it cannot stop the government from doing nǹkan tó yẹ kó ṣe. Ṣé rí lórí ọ̀rọ̀ yìí. Ìwọ tó bá fẹ́ unfollow me, please, mo bẹ̀, unfollow me. And the reason is that Emma hide under pé torí pé jẹ́ fan mi, I used to love you before. Kíníkan tẹ́ ń sọ. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tí ò bá ti tẹ́ yín lọ́rùn, mo fi Ọlọ́run ọba bẹ̀ ẹ unfollow me. Nítorí orí òtítọ́ ni mo máa wà. Èmi ò ní sí lórí irọ́ láíláí. Mo sọ fún yín pé kẹ́ fi mí sílẹ̀. Ẹ fi mí sílẹ̀. Nítorí mo sọ̀rọ̀ nípa safety or security. Ẹ ń ṣépè, ẹ ń ṣe oríṣiríṣi. Ẹ wà selfish, ẹ wà self-centered. Ẹ ń tìtorí orí kan, kí ẹ nípa 35 orí tó kú. Ní àná ní èní, inú ìbànújẹ́ làwọn òbí yẹn máa wà. Ẹ ronú yẹn, èmi lẹ ń gbé ṣépè nítorí orí kan, orí méjì. Ẹ ń claim wípé ṣé ẹjọ́ wọn ni. Mo dẹ̀ ń sọ fún yín pé the more tẹ́ bá ń wá fún mi, the more tí mo máa open canker worm. Ẹ ń claim pé ṣé ẹjọ́ wọn ni. Ṣé ìjọ tí wọ́n lọ ṣe interview lọ́dọ̀ Oríyọmí Hamzat, gbogbo yín ẹ gbọ́ nínú ẹni tó pè wọlé tó sọ wípé àwọn ti débẹ̀ wípé látàná làwa ti wà ń bí. That alone red signal ni. That alone a very dangerous kíní ni tó yẹ kí wọ́n act on, tí wọ́n act on it. Ẹ fi pé ọlọ́pàá ò ti ní gbọ́ yẹn. Wọn ò ti ní gbọ́ interview yẹn. Ẹ gbọ́. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ lọ máa ń ṣe shooting, tẹ́ máa ń ṣe event. Wọn ò kí ṣe pre-shooting. Wọn ò kí ṣe pre-event check. Ẹni tó fẹ́ lọ ṣe event kò yẹ kó ti kọ́kọ́ lọ síbẹ̀, kó ti rí the atmosphere, kó ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ before kó tó invite ọmọdé. Law tó guide ọmọdé almost the same ni all over the world. Àwọn tó ń ṣe event, àwọn event planners, àwọn tó máa ń ṣe, wọ́n máa ń lọ síbẹ̀ before event gọ́gọ́ kọ́ lọ wò ó. So wọn ò lọ síbẹ̀ láti lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ around ibi tí wọ́n fẹ́ kó ọmọdé lọ. Torí ẹ̀yin gbogbo ṣe rí kí government tó lè remand èèyàn, wọ́n á ti pè gbogbo àwọn security personnel, wọ́n á ti béèrè lọ́wọ́ wọn pé ìjọ wà wí government ò kàn ní dédé múyàn kí wọ́n remand èèyàn. Wọ́n á ti béèrè, wọ́n á ti carry out investigation wọn. Wọ́n á dẹ̀ ní, oh, is this the case? Ó yá, ẹ remind ẹ before kíní kan. Mi ò tún sọ̀rọ̀ mọ́ látijọ́ yẹn, ṣùgbọ́n ẹlẹ́ẹ̀ni jẹ́ kí n gbádùn. Ẹlẹ́ẹ̀ni fi mí lọ́rùn lẹ̀. Èmi náà ò ní dákẹ́. So ẹni tí ò bá ní follow mi mọ́, kó unfollow mi lórí ọ̀rọ̀ yìí, mo yọ̀ǹda. Torí pé téèyàn bá fẹ́ ṣe event, á lọ síbẹ̀. Gbogbo àwọn tó ń ṣe event pátá náà máa lọ. Ìmí á lọ ṣe rehearsal níbi tó ti fẹ́ ṣe event. So kò sí wípé wọ́n lọ preview ibi tí wọ́n ti fẹ́ ṣe event. Apart from that, on that interview, ní ìjọ yẹn gangan, èèyàn kan pè wọlé tó sọ wípé àwa ti wà ń bí látà náà. That was a signal, a very red signal. Abẹ́yìn ò rí. Gbọ́ yẹn, abẹ́rù pọlọ́pàá ò ní gbọ́. Ẹ padà lọ kẹ́ lọ gbọ́ interview yẹn. Téèyàn ò bá pè wọlé láti sọ pé àwa ti wà ń bí látà náà. Red signal ni, red sign ni. Ìyẹn lásán ti send signal out pé wà ń bí látà náà kẹ́ ẹ jẹ́ á lọ wò ó. Àwọn tó ń ṣe event ó yẹ kó lọ preview gbogbo shoot láyé náà ti máa ń preview kó tó di pé wọ́n ṣe event. Màmá Naomi sọ wípé Naomi ti ṣe 10 years ago. Ẹ̀yin tẹ́ wà lórí social media, ìgbà wo lẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ Naomi? Ṣé ẹ ti mọ̀ Naomi before kó tó fẹ́ Ọọ̀ni of Ifẹ̀? Wà gbogbo marriage wọn kò tí pé 10 years. Màmá Naomi sọ nǹkan kan nínú interview ẹ̀, mo yẹ sọ pé the more you talk, you further complicate yourself. Wọ́n ní àwọn èèyàn ń pe àwọn, ṣùgbọ́n àwọn ò dáhùn torí pé àwọn ò mọ reason. Bẹ́ẹ̀ orúkọ àwọn ló wà lórí pamphlet.
àwọn tó ń pè wọ́n yẹn ta ló sọ fún wọn pé kì í ṣe pé wọ́n fẹ́ alert wọn pé wàhálà ti ń ṣẹlẹ̀ kí ló dé tí wọ́n ò dá wọn lóhùn gbogbo wa lè sùn ká kọrí síbì kan náà we can't be mad we can't be all mad kí ló dé tí wọ́n hacking to those calls because fúnra la wọn náà sọ síta wípé àwọn èèyàn ń pè àwọn ṣùgbọ́n àwọn ò gbé call torí àwọn ò understand lóòótọ́ orúkọ àwọn náà fi sínú pamphlet ta ló sọ wípé ìpè tó ń pè wọ́n yẹn kò ń ṣe ìpè ìjayà tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ẹ ní event tó ń bọ̀ kí ló dé tí ẹ ò even that point tẹ́ bá rí miss call ó yẹ kẹ́ ẹ padà pè padà ni let alone ẹ ní ẹ dá wọn lóhùn ẹ dẹ̀ ní event tẹ́ ẹ fẹ́ pe ọmọdé sí nígbà tẹ́ rí stampede yẹn ọlọ́pàá mélòó ni gbogbo yín lè identify níbẹ̀ traces ọlọ́pàá mélòó lẹ rí ń bẹ̀ Olódùmarè ń gbọ́ gbogbo kíní ló ń gbénú mi ò fẹ́ sọ̀rọ̀ bọ̀ bẹ́ ṣe attack mi ẹ máa jẹ́ kí ẹ máa fa wàhálà ọlọ́pàá mélòó lẹ rí nínú stampede yẹn torí gbogbo yín wá ẹ̀ ń ṣépè fún mi ẹ̀ ń attack mi ọlọ́pàá mélòó lẹ rí ń bẹ̀ nínú stampede yẹn bó ṣe pọ̀ tó traces uniform man mélòó lẹ rí ń bẹ̀ àrí alájí níbi tó ti bọ́ sí òótọ́ ti sunkún bọ́ ọlọ́pàá mélòó lẹ rí ń bẹ̀ ṣé wọn kì í ṣe pre-shoot ni pre-event shooting wọn kì í ṣe ni ṣé wọn kì í preview event arena before the shoot ni emotion yín àti gbogbo nǹkan tẹ́ ń ṣe kò lè prevent ìjọba kí ìjọba tó remind èèyàn wọn ti ṣe àwọn underground investigation wọ́n dẹ̀ remind èèyàn wọn ò tí ì gbéyàn lọ sí prison wọn ò tí ì gbéyàn lọ sí court wọn ò tí ì ṣe anything all of you ẹ̀ ń sọ̀rọ̀ lórí ẹni tó ṣì wà láàyè àwọn tó kú 35 children tí ò ń ṣọmọ kan tí ò ń ṣọmọ méjì ẹ kò fi pé kí ìjọba kò sọ pé oh go to your houses no worry kókò máa ṣe bẹ́ẹ̀ mi ìdẹ̀ tún sọ̀rọ̀ mọ́ ẹ dẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní attack mi ẹ rò pé máa dákẹ́ ẹ ń claim pé ẹ ò mọ̀ the night before somebody called into the show and said we've been there since yesterday kíni precaution kíni ẹsẹ̀kẹsẹ̀ ló ti yẹ ká gbọ́ pé ẹ débẹ̀ látàná kẹ̀ irọ́ o kọ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní alert gbogbo àwọn security operatives gbogbo wọn kọ́ bẹ̀rẹ̀ sí ní alert wọn pé wọ́n láwọn ti débẹ̀ lọ́nà látàná o eléyìí ò right o kíní kan kí lẹ ṣe sí prevent shooting níbi tí wọ́n fẹ́ káwọn ọmọdé sí ṣe lọ before the day èèyàn mélòó ló wà ńlẹ̀ ta ni contact person ṣe lọ before the date of the event láti lọ wo atmosphere láti lọ wo environment láti lọ ṣe pre-shooting ṣe lọ I don't understand and the fact pé ó ṣẹlẹ̀ ní Anambra àbó ṣẹlẹ̀ ní Abuja it cannot stop the government from doing nǹkan tó yẹ kó ṣe. tọ́ ẹ̀yin èèyàn wa mo lérò pé ẹ ti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí mo dẹ̀ mọ̀ wípé ẹ ti gbọ́ gbogbo nǹkan tí arábìnrin yìí sọ arábìnrin tí wọ́n ń pè ní Yínká TNT gbogbo nǹkan tí ó sọ mo lérò pé gbogbo wa la gbọ́ kí ni ẹ lérò nǹkan tí ẹ bá lérò ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ ire lójú gbogbo ọmọ àrí o ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.